King Dr. Saheed Òṣùpá sọ yìí táwọn kan dráàgì ẹ̀ lé lórí òdodo ló sọ o dey play ṣe rí àgbékalẹ̀ King Dr. Saheed Òṣùpá ni ò dáa tó. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Ní fídíò yẹn ṣe rí Islam ẹ̀sìn òdodo ni, Quran ìwé Ọlọ́run òdodo ni, ìwé Allah òdodo ni. Ṣé wá rí púpọ̀ àwọn tó wà ń bẹ̀, particularly àwọn tá ń pè láàfáà nǹkan kẹsẹ̀ àgọ́ ṣé rí ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá sọ yìí táwọn kan dráàgì ẹ̀ lé lórí òdodo ló sọ dey play ṣe rí àgbékalẹ̀ King Dr. Saheed Òṣùpá ni ò dáa tó because ṣe rí ibi tí King Saheed Òṣùpá belong sí tó bí ẹ bá púpọ̀ orin tí King Saheed Òṣùpá máa ń sábà kọ àṣírí ló máa ń sábà túnú àwọn orin yẹn torí mi àní mo rántí dáadáa pé mi àti wọn jọ jókòó one on one so ó yé mi ohun tí kí n sọ tí n tó ń sọ ó yé mi dáadáa báwọn náà mọ̀ pé èmi ò sí nínú kátígórì àwọn sàkámà ń jẹ wọ́n mọ̀ dáadáa confam ni tó ra jọ sọ́dọ̀ ẹgbẹ́ èèyàn sínú tá à ń sọ yìí ṣe rí àyá Quran sọ̀rọ̀ kan nínú Suratu Yunus Quran 10 verse 44 A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Ọlọ́ni atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala taqilun Ọlọ́ni ẹ̀yin ó ṣe máa Ọlọ́run wà nú àwọn èèyàn tó máa ń pè yín síbi dáadáa eléyìí ni Kùránì sọ o ìtí Kùránì wíre o eléyìí ni ẹ ṣe o eléyìí ni ẹ má ṣe o ẹ má ṣàwo o ẹ má ṣòṣà o ẹ má ṣẹfá o Ọlọ́run gbogbo tó ní káwọn ẹ má ṣe yìí làwọn ń ṣe kí ló Saheed Òṣùpá rí wọn tán ni ó rí wọn tán wọn dágbélé ní Ọlọ́run yẹn ẹni èṣù ẹ wá ń dráàgì wọn ẹ̀yin ẹ lọ wádìí tí wọ́n sọ yẹn ẹ lọ wádìí tán sọ yẹn pé ṣé irọ́ náà pa ni àbí òótọ́ pọ́nbélé pásítọ̀ wà nú ẹgbẹ́ awo àáfàá pọ̀ ń bẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n máa ń sọ̀rọ̀ máa ń rí gẹ́gẹ́ bí kí lélẹ́yìn mọ̀ kí lè àdẹ̀mọ̀ lóòótọ́ kí la mọ̀ lóòótọ́ láwọn èèṣà ara wọn àwọn ò bá wọn jẹ lórí ewé àbá wọn fi ní kinní kan léwé èrè bora àwọn ò mọ̀ ń pa ẹ̀ wọ́n ti ń jọ kan tẹ́nìkan pè mí lórí fóònù ní prógrámù kan wá ní ó wá pe gbólóhùn kan mi rántí gbólóhùn tó pè yẹn ọkàn ní èèyàn mọ̀ ń pa ẹ̀ ń ṣara wa bí ó sọ pé léwo mo wà ní o àbí kí lóríta tèmi mi ti ẹ̀ rántí bóríta ló bèrè ní o bí mi ti ẹ̀ rántí mo ní ṣoríta mẹ́ta ó ní ó ń ṣara wa jàre so ní Saheed Òṣùpá sọ ó yé tó ló mọ táwọn ti máa ń pa lóde mọ táwọn ń pàdé lóríta yẹn láàfọ òṣèjọ wọn lójú wọn rí àwọn àfàdé bíi pé ẹ máa tan ayé ìbájọ wa ní Allahu Akbar ibi tó táwọn afárìn sí ni o ẹ má dá King Dr. Saheed Òṣùpá o King Dr. Saheed Òṣùpá kò farapamọ́ wọn láwọn rìn páwọn débi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gún iyán tá ń jẹ ṣé ẹ gbọ́nú orin wọn ni ibi táwọn ti wọ́n fi abẹ́rẹ́ gún iyán tá ń jẹ àtàwọn ọ̀rọ̀ míì kẹ́hùn bí tó ti rìn dé àtàwọn àfáà tó ń bá pàdé gbogbo tí wọ́n ń lọ yẹn ẹ gbọ́ mi yé àwọn àfáà tó ń bá pàdé ní gbogbo tó ń rìn sí yẹn wọ́n máa bá àwọn àfáà ń bẹ wọ́n bá pásítọ̀ ń bẹ lọ́rọ̀ Islam ṣe jọ wọ́n lójú orin tó ń kọ yẹn tẹ́ ẹ gbọ́ tán yẹn
kò sí big deal ń bẹ ibi tó ń rìn sí ni nítorí kan wa correct wọn lórí ni pé kí n sọ ẹ mọ̀ pé àwa kan àwọn ò sí ní gbogbo level yẹn ẹ bá má generalize ẹ pé gbogbo wọn kan o èmi ò sínú wọn o kódà mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé Mudiru Morikaz Sheikh Habibul Adam Al-Ilory wọn sínú wọn tẹ́yìn náà dẹ̀ mọ̀ tẹ́yìn náà mọ̀ pé àbọ̀ sínú ilé tó ń bá àánú ilé ni ọ̀rọ̀ àdó òṣàlú tó ń fa ìwọ̀n ní jáde oyè yìí náà oyè yìí náà oyè yìí dáadáa máa sọ gidi kan téèyàn bá nífẹ̀ẹ́ rú mi ṣé àbíbù wà láì ní ọlọ́ọ̀ ni wọn because wọ́n ṣòro ó nífẹ̀ẹ́ àwọn ò sí ní lẹ́vù yẹn a sí lẹ́vù wọn rárá a ò bá wọn jẹ lórí ewé àwa dá dúró gédégbé ni so tí kí n tó sọ Saheed Òṣùpá sọ yẹn ẹ má wọlé dráàgì wọn bó ṣe iná ṣe sọ báwọn kàn ṣe gbé e kalẹ̀ ni pé sàkámà ń jẹ Kùránì kan ló gbé sàkámà ń jẹ o àwọn tó ń láwọn ń lò ó ẹ̀gbọ́n mi yé àwọn tó ń láwọn ń lò ó pé yẹ Kùránì la gbójúlé Kùránì la ń fẹ́ sí i ti irọ́ ni wọ́n ń pa gbogbo wọn ló ní ifá tó ń ṣẹ́ ńlé gbogbo wọn náà níbi tó ń dọ́gbọ́n sí tó ń rìn sí tí kí n tó sọ tó Saheed Òṣùpá bá wọn ń bẹ̀ ó lójú ẹni tó lè sọ̀rọ̀ yẹn jáde náà ó lójú ẹni tó lè sọ̀rọ̀ yẹn jáde ó lójú ẹni tó lè sọ̀rọ̀ yẹn jáde ó lójú torí pé wíwo lẹ́nu awo máa ń wo ẹnu kí n sọ ẹni kí n dọ́tọ̀ Saheed Òṣùpá ò wo ni ló ń ṣe kọ́ mọ́rin ẹgbẹ́ fíṣẹ̀fẹ̀ ni pé kílẹ̀ ń bá a ká àwọn afọ́ lè ń gbójú ilé iṣẹ́ àwọn tàjọ ń pàdé yìí la ilaha illallah ẹ fi dín kí n dọ́tọ̀ Saheed Òṣùpá lẹ̀ o ẹ fi wọ́n lẹ̀ jẹ́jẹ́ kẹ́ má bàa gbóòórùn ara yín ẹni ẹ̀ wojọ́ tí lédì kan tó máa ń sọ̀rọ̀ nǹkan ọmọkùnrin àkótí kan obìnrin yẹn ẹ̀rígbà tán dráàgẹ̀ Yínká TNT ẹ̀rígbà tán dráàgẹ̀ ṣẹ́gbọ́n tó wí oyin tẹ bá tọ́ bọ̀ mí lẹ́nu máa gbé ọ́díò yín jáde ẹ̀yin àáfàá tẹ wà nù tó náà máa ń gbà àwọn kan fún yín ẹ̀yọ́ ẹ̀rìgbọ́n sọ̀rọ̀ mọ́ kí làwọn ń sọ bá a bá sọ ó mọ̀ pé àwọn ò sí ní lẹ́vù wọn àwọn ò sí inú àáfàá tó máa ń gbóbìnrin fún tó máa gbéyàwó níyàwó fún so ó mọ àwọn tó ń jọ wà ní lẹ́vù yẹn ló ṣe kìlọ̀ ẹ jẹ́ kó rí pé o ẹ má dráàgì mi o ẹ má kí inú bí mi o kí n bá ṣe ní jáde ṣé ibi tí dọ́tọ̀ Saheed Òṣùpá sọ yìí náà ó lójú àáfàá tó lè fún lé sí wọn bí wọn kú ṣé náà tó kàn ń jáde àwọn ò mọ nǹkan kan novice làwọn àwọn ò sínú ilé láti rí ó bá Kùránì jẹ kò bá Kùránì jẹ o ẹ ṣì gbọ́ ni o àwọn tó ń fi Kùránì parọ́ pé àwọn gbójúlé Ọlọ́run látara Kùránì àwọn ló ń bá wí mo rò pé yé Assalamu alaikum. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.